ayé ń rà bí ìtì ọ̀gẹ̀dẹ̀ àlóńpọ́n ayé ń dorí kodò wọ́n gbé tẹ́tẹ́ orí ibú dé tẹ́tẹ́ truth and dare tó bá jẹ́ pé ọ tó bẹ́ẹ̀ kájọ tá òun ni tẹ́tẹ́ orí burúkú tọ́mọ aráyé tún yàn láàyò. Ojo Awogbemi Máyégún Akéwì Oòduà mo tún dé o. Mo dé wẹ́rẹ́ bí eji alẹ́ mo dé ní kùtùkùtù bí eji òwúrọ̀ mo dé pápápá bí eji ìyálẹ̀ta. Ọ̀rọ̀ nípa Babatee atáyá Lande aláìnítìjú ni mo bá wá àti mẹ́rígóòdù agbénikọlù ni abániwọ̀ràn bá àrídá tí ń gbé nílùú bá bu ayé àdánwò. Ẹ gbọ́ná kí ni dé tọmọ ará ayé ò ní tìjú mọ́ ń dán tí ilé ayé wá dorí kodò tó sì pọnmọ tóbi dagbandaya tí wọ́n mú ṣekúṣe ṣọ̀rẹ́ tí wọ́n sọ ilé ayé dídí Sódómù àti Gòmárà. Tàlàbárí bá wí nínú ìwà ìtìjú tí wọ́n rawọ́ lé gan. Sọ yẹ ká gbọ́ pẹ̀rù Babatee ó ń bá wọn ta tẹ́tẹ́ ìsọnù. Ó dunni pádìyẹ funfun ọmọra rẹ̀ lágbà. Ẹni tó bá yẹ ká bá láwùjọ àwọn ọ̀jọ̀gbọ́n tá a bá bárù wọn láwùjọ àwọn mùgọ̀ yóò dunni. Ìgbà tí mo gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí mo nírò kò jẹ́ bẹ́ẹ̀ pé Babatee ọ̀jẹ́ ṣe erékeré erékeré bíi báwo. Ọmọdé ni mo mọ̀ tí ń ṣeré gbádìgbádì èwo ni tàgbàlagbà tí ń ta tẹ́tẹ́ ìkébè. Dára jẹ́ ń bí ọ́nà ẹ̀kọ́ wo níyàwó ilé fẹ́ kọ́ lára síngù tí ọ̀gbẹ́lé ọkọ rí tó fi wá jẹ́ pé mẹ́rígóòdù ń lọ fi ṣọ̀rẹ́ òdodo. Àgùntàn tó bá ń bá járìn ọ̀jẹ̀gbẹ́ bájá tí ń ṣe lọ́mọ rẹ̀ ń hùwà. Dára sí mi káwí fún olódodo ìṣekúṣe ìranù rẹ̀ ti pọ̀ jù. Kò yẹ kó bá wọn ta tẹ́tẹ́ ìtìjú tó fi ọ́ ṣẹ̀sín hàn fáráyé. Wọ́n wá ń bi ọ́ pé ṣọ́ ṣe dọ́gì o lọ́ọ́ ṣe dọ́gì kankan. Jọ̀ọ́ ìyàtọ̀ wo ní bẹ nínú dọ́gì àti itan tó jòkó lé tẹ́ ẹ ní kí mẹ́rígóòdù ọkọ̀jú sógiri wí fún mi ń gbọ́ oníkàtìkàtì ọ̀rọ̀ létè. Tí ẹ̀dùn ó ná ṣé wọ́n fokùn sí Ọlọ́run ni àbí mẹ́rígóòdù dì ọ́ ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ tí ọ̀jẹ́ kọ́ kúrò níbẹ̀ kọ́ ọ mọ́ ọ lọ pé wo lè bá wọn ta tẹ́tẹ́ ìranù tí wọ́n ń bá ká pé ọ̀tọ̀ náà kíyàwó ilé kó mọ ọdún rẹ̀ wò láṣà. Mẹ́rígóòdù ń bọ́ra rẹ̀ sí òhò lójú Babatee ó sì dúró. Sọ ṣe bí ó fẹ́ lùwẹ̀ ni àbọ̀ fẹ́ bu omi sanra. Awáwísá láìwí oní Babatee ò ṣe dọ́gì fún ọ. Àǹtí wa Dara ta lẹ̀ ń tàn ṣé Lande ni akúkú ti gbọ́ húlẹ̀húlẹ̀. Onílé ní lọ́wọ́ àlejò dìsẹ́rù lọ́rọ̀ wọn. Babatee lẹ́bi tiẹ̀ kò sí bá a ṣe fẹ́ sọ. Mẹ́rígóòdù kò lè wẹra rẹ̀ yán kọ́yìn ká mọ̀ tọ́ra wa. Dára sí wọn aya Lande ìranù ń bẹ lọ́wọ́ tiẹ̀ púpọ̀. Wọ́n ní wọ́n ń pẹ́ kọ́ gbogbo ẹnu ni mo fi sọ. Tẹ́tẹ́ truth and dare kò jẹ́ tuntun. Sáwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ti pẹ́ tí wọ́n ti ń ṣèranù ọ̀hún bọ̀ kì í ṣe ìgbà àkọ́kọ́. Ìgbà tí mẹ́rígóòdù òun Dára sí mi tí wọ́n lọ bá Babatee nílé wọ́n ṣe wá jẹ́ pé truth and dare ní géèmù tó wá sí wọn lọ́kàn tó yẹ kí wọ́n ta tí kì í bá ṣe pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí. Ẹ lọ gbà mí gbọ́ dúdò ń bẹ nílẹ̀ wọn ò ta draft ń bẹ nílẹ̀ wọn ò kówó sí tẹ́tẹ́ wá di tonídòkúdò ìyàwó lé ń yọ̀dí sẹ́yìn. Ẹ̀yin aráàlú wa sáwọn èèyàn tẹ́ ẹ pè ní rọ́mọdẹ̀ náà rèé ẹ wí kí n gbọ́ ẹ sá bọ́ọ̀dù gan tó bá wọn ń dá sọ̀rọ̀ irú rọ́mọdẹ̀ wo gan lòún jẹ́ ẹ fún wa lésì kámọ̀. A sì ti parọ́wà a sì ti pariwo fáwọn òbí pé ká tọ́mọ wa lọ́nà tó dára. Àwọn ọmọ jẹ́nsí láyé òde òní wọn ò ní tìjú mọ́. Àwọn tó ṣe pé nínú ilé ni wọ́n ti ń wọṣọ bí wọ́n bá ń lọ níta gbangba ìhòòhò làwọn rìn. Mr. Lande ọ̀gbẹ́ni Lande wọ́n fọ̀rọ̀ wọn ṣèbínú o. Ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ni yóò wò kẹ́yìn ńlọrọ̀ táyà rẹ̀ jẹ́ ìyẹn dára sí ọ. Ìgbà títí mu tí ṣọ́ọ̀tì 16 àtìgbà yẹn ló ti yẹ kó ti dẹ́kun rẹ̀ tẹ́lẹ̀. Bí wọ́n bá ń bi yín léèrè wípé ta ló ń kọrin kìlọ̀ ẹ̀wà Ojo Awogbemi Máyégún Akéwì Oòduà lèmi jẹ́. Afagada ọ̀rọ̀ bẹ́ni lórí fìyókù ara dín ní ebìtì àlàpà tí wó paná aṣebi mọ́lẹ̀mọ́lẹ̀.